ọ̀pọ̀lọpọ̀ wa la ti sọ àwẹ̀ di nípa pé ànípayọ̀ Ọlọ́run bá ń bẹ àti sọ di nǹkan àgbé àti sọ bẹ̀rù Ọlọ́run kò nú àwẹ̀ ẹlòmíì tí ó ojú ń tì láti tọrọ owó tẹ́lẹ̀ ìlú àwẹ̀ ni pé ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ tá a fi gbà àwẹ̀ ni ó wà sọ àwẹ̀ di oṣù àgbé tí ọmọ fi ṣàgbé ẹ dákun ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí torí a nílò láti bára wa sọ̀rọ̀ gidi ká lè sọ a sì fẹ́ mú lọ lé ká jàǹfààní ẹ̀ ní ẹ dákun ẹ má jẹ́ àsọnù takò Allah la fi ń gbà àwẹ̀ àwẹ̀ jẹ́ ẹ̀sìn tọ́lọ́run ṣe lọ́ranyàn fa bó ti ṣe ìrun lọ́ranyàn fa bó ti ṣe pé ẹ gbọ́dọ̀ rúbọ pọ̀ mọ́ mi Ọlọ́run ọba nìkan ni ẹ mú lólùgbòjúlé ẹ má mẹ́lómi lólùgbòjúlé yẹn Ọlọ́run hajj ọ̀ràn yẹn ní fẹ́ tó bá lówó lọ zakati ọ̀ràn yẹn ní kọ́yọ́ fẹ́ tó bá lówó lọ fálẹ́ ní ó lè la'allakum tattaqun ló jẹ́ pé ìpáyọ̀ Ọlọ́run ọba ni bó ti sàwọn àrùn lọ́ràn yẹn tí èyí pé ó fẹ́ wá kí irun subh irun àsùnbà ọwọ́ àwọn bẹ̀rù pé sí márùn láàkì lójúmọ́ bẹ́ẹ̀ làwẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wa la ti sọ àwẹ̀ di nípa pé ànípayọ̀ Ọlọ́run bá ń bẹ àti sọ di nǹkan àgbé àti sọ bẹ̀rù Ọlọ́run kò nú àwẹ̀ ẹlòmíì tí ó ojú ń tì láti tọrọ owó tẹ́lẹ̀ ìlú àwẹ̀ ni pé ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ tá a fi gbà àwẹ̀ ni ó wà sọ àwẹ̀ di oṣù àgbé tí ọmọ fi ṣàgbé ẹ nírí kọ́ wá tọrọ bìfọ́ àwẹ̀ yóò máa jẹun ẹ̀ nọ́mà bó bá jẹ́ ẹ̀ẹ̀mejì gan ní ń jẹ́ bí Nàìjíríà ti le tó yìí kódà kó jẹ́ ẹ̀ẹ̀kan ní ń jẹ́ kàdá ẹnìkan lọ́nà yìí pé ẹ dákun ẹ fún mi ní tí fi gbà wẹ́ màgbà táwẹ̀ bá wá dé láwọ̀ aṣọ di oṣù àgbé àwọ̀ aṣọ di chance tá a máa fi tọrọ kiri àwọ̀ máa sọ pé ẹ dákun ẹ fún wa ní nǹkan àwẹ̀ ní tá a fi gbà wẹ́ kò ṣe payọ̀ Ọlọ́run ọba fún ọ ò ní tó fi gbà wẹ́ àbí nǹkan kan lọ ń jẹ before káwé tó dé àwẹ̀ tó dín ìnáwó ẹ̀ kù ni ìwọ tó ń jẹ lẹ́ẹ̀mẹ́ta oúnjẹ mélòó oúnjẹ nígbà tó bá ń gbàwẹ̀ ó ti dẹ̀ méjì ó jẹ sààrì ó sì ṣìnú lálẹ́ bá a ti ní nǹkan wọn tó yìí ó yẹ ká máa dúpẹ́ pé alihamudulilayi Ọlọ́run bá ṣìírí wa nú àwẹ̀ yìí pé tọ̀ táyé pé ẹ̀ẹ̀mejì níyàwó ẹ̀ẹ̀mẹ́ta níyàwó mi ń béèrè owó ó dẹ̀ mélòó tá a máa jẹ níṣẹ́ ó dẹ̀ méjì Ọlọ́run bá ṣìírí ẹ̀ àwa ti fi àwẹ̀ sọra wa lẹ́nu láìsọ Ọlọ́run ọba láìsẹ̀sìn àwa máa sọ yìí pé ẹ dákun ẹ fún wa ní tá a fi gbà wẹ̀ àní tá a fi gbà kò sí ní tá a jẹ fún sààrì níṣẹ́ o àní tá a fi sínú o bó láti fẹ́ ṣe o. bákan ló ti ń jẹun àárọ̀ àti tọ̀sán àti talẹ́ tẹ́lẹ̀ àbí oúnjẹ àárọ̀ àti talẹ́ ńgbà tó ò ní táwé dé òní náà ó sì máa kirikiri ìpáyọ̀ ọlọ́ọ̀bá tó fi ní tó fi bẹ̀rù Ọlọ́run tó náà ni ó fi gbà wẹ̀ rẹ̀ gbàtọ́ náà sọ lẹ́yìn kínní lẹ́yìn ìrun yẹ kí ló sọ lẹ́yìn àyà ó ní ayyaman ma'dudat àwọn ọjọ́ tó ló ń kà la fi ń gbààwẹ̀ kése gbogbo oṣù ló wọ́n máa fi gbànú ọdún ọjọ́ ọgbọ̀n ọjọ́ àbí ọjọ́ mọ́kàndínlẹ́kẹ́ni ó sì tún ṣe rọrùn fa man kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar ẹ̀ tó bá wà ní travel àbọ̀jálà rẹ̀ ẹ̀tọ́ jálà rẹ̀ àbọ̀ wà ní travel fa'iddatun min ayyamin ukhar ó ní kó já àwẹ̀ rẹ̀ tí ó bá lè gbà àwẹ̀ ní travel rẹ̀ kò lè gbà àwẹ̀ lórí ààrẹ tí ń ṣe já àwẹ̀ rẹ̀ kì í sọ̀ranyàn fún ọmọ kó wá san padà min ayyamin ukhar nígbà táwẹ̀ bá parí láwọn àsìkò míì kò tó dákẹ́ ó ní wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin àwọn tí wọ́n bá jẹ́ wọn ò lágbára láti ẹ̀ ti gbà rárá ìṣẹ̀fẹ̀ máa túmọ̀ wàhálà tí wọ́n ti kú náà torí àsìkò wa tó kù ibi tá a ṣe lọ lórí ọ̀rọ̀ àwẹ̀ ọ̀pọ̀ ẹjẹ́ á mú nítumọ̀ yìí pé àwọn tí wọ́n lágbára láti gbà bóyá arúgbó ni bóyá ọ̀sà mọ́ ọ tí wọ́n ti kú ti àwọn ààrẹ kan ló ṣe tó ti wà pámẹ́nẹ́ǹtì tó gbọ́dọ̀ máa jẹun gbogbo wákàtí kọ̀ọ̀kan mọ́fà rẹ̀ ṣe Ọlọ́run ọba o Ọlọ́run fìdí àtúntò amúmi sí káwọn ilé òun tí ẹ̀ má gbàwẹ̀ rárá ni dípò wọn gbàwẹ̀ wọn máa lọ fún aláìlè kọ̀ọ̀kan ló ń jẹ́ ẹ̀kọ́ kan tọ́lọ́ ń sọ nìyẹn ó túbọ̀ sí pé àwẹ̀ gbígbà ìpáyọ̀ Ọlọ́run wọn fẹ́ ká wà ń bẹ̀
ìpáyọ̀ Ọlọ́run làwọn ń bi kíni anabi wa Muhammad sasa ó ní asiyamu junna asiyamu junna ó ní àwẹ̀ junna ni wìkọ́yà ló jẹ́ yóò máa ṣìkí ọ wa níbi gbogbo àrùn àti nǹkan tí ó dáa Ọlọ́run fi àwẹ̀ ṣìkí ọ wa níbi àwọn nǹkan tí ó dáa àtàrùn àárẹ̀ tí ó ṣe yìí ó kéré inú àwẹ̀ tí ẹ bá ń lọ sí hospital before àwẹ̀ ẹ dákun ẹ lọ before káwẹ̀ tó dé tó bá dinú àwẹ̀ ẹ lọ sí hospital àwọn èèyàn bẹ̀ ó kéré kí ló fà á gbogbo àwọn àìsàn àwọn àjẹkújẹ tó máa ń fa àìsàn kí kò ọ̀gá kele kó sá tó máa jẹ́ kó tó máa kì í àwẹ̀ ó ti fọ gbogbo inú yẹn nù bọ́ọ̀ fẹ́ jẹ́ ò lè jẹ́ ńgbà náà wìkọ́yà ni àwọn doctors lọ síbítù náà àwọn ní ìrí aláàárẹ̀ tọ́jú tó nǹkan yìí bá ṣe pé ó fara pa tàbá ẹ̀ ti rí ó bá lágbára bọ̀tí àárẹ̀ ìbá ń ṣe mí inú ń ro mí ìrìgbẹ̀yà inú kan mi inú mi lé dídídí yóò kú ó fẹ́ pé júnà ni bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan burúkú àwẹ̀ ni máa ń lọ́lọ́mọ fi lé jìnnà sí wa torí pé tó bá sọ̀rọ̀ tó bá bẹ lọ́ngbà náà àdúrà rẹ̀ ó ti gbà gbogbo tó bá bẹ lọ́n yọ wọlé tí ọ̀ tó bá ní ọ̀fẹ́ ọlọ́bọ lé jìnnà nítorí náà àgbọ́dọ̀ oògùn làwẹ̀ jẹ́ fara àgbọ́dọ̀ máa sọ pé àwẹ̀ wa yìí ó wàhálà ń bẹ́ẹ̀ o wàhálà ó sì fa àwẹ̀ o ó yẹ ká máa kí àwẹ̀ káàbọ̀ ní marhaban bika ya Ramadan ìlú bí chẹ́ẹ̀chì máa pàtàkì àwẹ̀ inú wọn máa dùn táwẹ̀ bá dé o wọ́n máa ń yọ táwẹ̀ bá tó ń lọ wọ́n máa sọkún kí lẹ̀ ń sunkún sí wọ́n sọ pé àmọ́ bí n ti ń bọ̀ tún bá wa láyé ni oṣù àforíjì Ọlọ́run ti foríjì oṣù kẹ́ Ọlọ́run ti kẹ́ wa bó ni ò ti nígbà kẹ́ wa lọ́wọ́ wa ìlẹ́yìn Ramadan bó ni mi ó tún ti dé bá wa ó yàtọ̀ sáwà tó jẹ́ pé a sàmú àwẹ̀ níbí ìgbà yìí pé wàhálà kan tó lọ́n fẹ́ gbé kọ́ ẹ wa lọ́rùn ni ẹ dákun ẹ jẹ́ apáyọ̀ lọ́wọ́ bá wo mọ́fàwẹ̀ tọrọ jẹ mọ́ o mọ́fàwẹ̀ béèrè owó mọ́ o mọ́sọ ọ̀rọ̀ àrítálákànú àwẹ̀ ẹnu tó bá náà máa jẹ́ o mọ́fàwẹ̀ ságbé mọ́ o kò sí tá a fi sínú kò sí tá a fi jẹ sàárì wàláì kò sí ojú yín rí ẹ wà ní gbádùn bó ló ti ń jẹ káwé tó dé nítorí náà ẹ jẹ́ apáyọ̀ náà ọba ọlọ́ọ̀ba àlekèọ́lá ọ̀sẹ̀sà oṣù Ramadan ọ̀sẹ̀sà rẹ̀ ó sì ṣe lóṣù àlùbáríkà láàrin àwọn oṣù méjèèjìlá tí ó ń bẹnu ọdún kan nínú Al-Qur'an Suratul Baqara Ọlọ́run ṣáàrù Ramadan oṣù Ramadan tẹ̀ ń wò yìí alladhi unzila fihi al-Qur'an oṣù ló ń sọ Qur'an kalẹ̀ ṣẹ̀pá àlùbáríkà ni Qur'an tọ́lọ́ ń ṣe udalina tọ́lọ́ ń ṣe ní ìtọ́sọ́nà fáwọn èèyàn wa bayyinatin minal huda wal furqan oṣù ní fi ń ṣàlàyé bó ní ìtọ́sọ́nà ó ti wá sọ́dọ̀ ẹ oṣù lọ́lọ́run fi ya Quran lọ́lọ́run fi tọ́ àwọn èèyàn sọ́nà lọ́lọ́run fi ya ṣèyàtọ̀ láàrin ntí ọ̀dà àti ntọ́da ọlọ́run fa man shahida minkum shahra ẹni tó bá ti rí lè tẹ́sù báyìí falyasumhu kọ́gbà o àyàfi tó bá jẹ́ orin àjò wa man kana maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhar tó bá jẹ́ aláàárẹ̀ àbójórin àjò ọlọ́run ní wàá já kì í sọ̀rọ̀ yẹn fọ́ lásìkò yẹn bọ̀tí ọ̀ràn yẹn ní kọ́ san padà ọlọ́run yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra etí mo fẹ́ fún yín ní ìrọ̀rùn ni mo fẹ́ kí esi kí mo fẹ́ fà àwẹ̀ níyìn la wala yuridu bikumul yusra ìyẹn fún yín láwẹ̀ nítorí kárò ó lè níyìn àyẹ̀mọ́ màdùdá tìlọ́lọ́run wí ó lásìkò tẹ́ fi gbà á ṣe lè ṣe sùúrù ó fẹ́ fi kwá ń sùúrù ni ọlọ́ni yòrídú láwọn bí kò ní sàwọn lá yòrídú ẹkọ wàdí tó kùmí lè dá ọlọ́ni kẹ́ ẹ pé oṣù àwẹ̀ kẹ́ ẹ pé kó pé pérépéré tẹ́ bá ti gba àwẹ̀ tán tó pé bóyá 30 ni àbí 29 ni wàdí tó kabbiru Allaha ala ma hadakum wa la'allakum tashkurun ẹ wá máa ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar lọ́jọ́ wo ọjọ́ ọdún ẹ wá sọdún
kẹ́ máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba yìí ntọ́lọ́ ń sọ pé ààwẹ̀ ni òun ṣe ní tọ́yìnbá mubarakan òun ṣe ní oṣù yẹn ní oṣù tó dáa tó dùn òun sì fà àlùbáríkà sí kílódé tó oṣù òun ṣe lóṣù àlùbáríkà lákọ̀ọ́kọ́ oṣù yẹn lọ́lọ́run gbé ànábì wa Muhammad lọ́lọ́run gbé dìde lọ́lọ́run ránṣẹ́ ní Jibril alayhi salam lọ́lọ́ bá ànábì ní inú kòtò Hira inú oṣù yẹn ní oṣù Ramadan níjọ́ tọ́lọ́ tí ó sì gbé ànábì dìde báyìí ní ìmọ́lẹ̀ ti tàn ìmọ́lẹ̀ ìtọ́sọ́nà ló ti tàn sí gbogbo àgbáyé ó fẹ́ yìí pé oṣù kẹni oṣù yìí ló mú ìmọ́lẹ̀ ìtọ́sọ́nà kárí gbogbo àgbáyé pátápátá táwọn èèyàn fi mọ̀nà nínú oṣù yìí ni dáwà ìpìpì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú oṣù yìí ló bẹ̀rẹ̀ sí pé fasda bima tu'mar wa a'rid 'anil mushrikin اقرأ باسم ربك الأعلى الذي خلق فسوى اقرأ باسم ربك الأعلى سورة ناني اقرأ باسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي اقرأ الذي خلق فسوى اقرأ سورة لو اقرأ ودي ما أنا بقارئ إما تمفكي ما أنا بقارئ إما تكي Jibril wa amme on ikra bismi rabbikal ala alladhi khalaqa fasawa ó wá ka suratu ikra fún nítorí ìdí èyí suratu al-alaq ni ó ṣe lajiri lele àti khalatu ara mara wọn ikra bismi rabbikal ladhi khalaqal insana min alaq ikra wa rabbukal akram alladhi allama bil qalam allama al insana ma lam ya'lam into dibanu ye ìgbà náà ló sì bẹ̀rẹ̀ dáwà ìmọ́lẹ̀ tàkà gbogbo àgbáyé wọ́n gba ìsìláàmù ìjọ yẹn ni tó dí ọ̀dọ̀ wa náà tá a fi soríire nípa ìsìláàmù lọ bẹ̀rẹ̀ òdì méjì nínú oṣù ìlọ́lọ́run sọ Quran kalẹ̀ tọ́lọ́run fi jẹ́ kó jẹ́ pé òdodo ó clear Ọlọ́run pa iná adẹ́bọrẹ́ ó sì fi gbé súnà ànábìga ó fi pa òòṣà rẹ̀ oṣù Ramadan náà ni Laylatul Qadri nbẹ́nbẹ́ Laylatul Qadri alladhi wa khairu min alfi shahr tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ Ọlọ́run Laylatul Qadri khairu min alfi shahr ọjọ́ kan òru kan ṣoṣo yẹ ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ Ọlọ́run tanazzalul malaikatu wa ruhu fiha bi'idhni rabbihim min kulli amr salamun hiya hatta matla'il fajr oṣù ìtìká Laylatul Qadri wọn ò fẹ́ kọ́ bọ́ máa lọ torí kò lè padà mọ́ àfi lẹ́yìn ọdún kan padà inú Ramadan náà ni ó sùn padà ló fi jẹ́ pé tí àwẹ̀ bá ti kù mẹ́wàá tí ó parí ẹ má jẹ́ àwọ̀ ìṣe ẹ má jẹ́ àlùsí gbogbo àǹfààní tá a ní láàrin àwa àtọ́lọ́hún nínú ìbàdà àti wa fún gbèsè ayé wa àtàlìkí àmà wa tó fi máa wo tẹlifíṣàn tó fi máa gbọ́ rédíò tó fi máa wo ìwòkuwò lórí fóònù bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ lọ́wọ́ bá rẹ máa ka Kùránì rẹ tẹ́wọ́sọ́ lọ́wọ́ bá rẹ máa béèrè nítorí bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run pàápàá jùlọ nígbà tí àwẹ̀ bá kù mẹ́wàá tí ó ṣe kẹ́ni kọ́ wa kó máa dúà gan pàápàá àwọn làyálì ẹ̀ láwọn òru ẹ̀ kọ́ máa fi wó òru Laylatul Qadri ànábì wa Muhammad sọ̀sọ́ ó ní ìlítàmísúhà fil ashril awakhir ẹ máa wá Laylatul Qadri nígbà tí Ramadan bá kù mẹ́wàá tí ó parí ẹ máa wá tó bá tún á di àwùtárù ẹ̀ ẹ tó wá jẹ́ kó tún kọ̀nfàmù ẹ̀ tó bá di 27 rẹ̀ ẹ tó kọ̀nfàmù ẹ̀ kó tó pọ̀ sí kí ẹ tó kún ní fífẹ́ lẹ́wọ̀n. a ní bùkátà sí ká mọ orí tọ́lọ́run bá ṣe fún wa pẹ̀lú ẹ̀sìn Islam inú oṣù Ramadan yìí Ọlọ́run ṣe ní chance fún wa fẹ́ tó bá fẹ́ fọ ara ẹ̀ mọ́ ọ fẹ́ fẹ́ mọ́ ara ẹ̀ mọ́ tọ́lọ́run ó sì forí ẹ̀ṣẹ̀ jìn ó lè gba àwẹ̀ kọ́lọ́run mọ́ forí jìn ọ́ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ Ọlọ́run ti fi jìn ọ́ oko ọmọ padà bẹ́ẹ̀ mà inna Allah yuhibbu tawwabin wa yuhibbul mutatahhirin Ọlọ́run fẹ́ kọ́ ọmọ túbá kó o sì ní màtótó kó lè forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọ́ má mú nǹkan mímọ́ lọ́wọ́ bá rẹ̀ gbàwé Ramadan ẹ̀ gbàpọ̀ Ọlọ́run ló sì ń gbà fún kó o sì máa bẹ́ lọ́wọ́ bá rẹ̀ kọ́ lọ́wọ́ gba àdúrà àwọn Ramadan àwọn àǹfààní ẹ̀ ní pé ó máa ń kọ́ wa ní sùúrù
ẹ ti ń gbà yóò ṣe sùúrù torí pé ọlọ́ọ̀ba ló ní kó gbà ẹ rí i pé tó bá fẹ́ gbà wẹ̀ kò sí bẹ́ẹ̀ bí yóò ṣe pọ̀ tó ó bá di lọ́sàn-án ò lè jẹun kò sí bẹ́ẹ̀ ògbé ó ti gbé ọ tó ó bá di lọ́sàn-án ò lè mú ó fẹ́ yìí pé sùúrù yẹn ọkọ̀ wa yìí pé mo mọ̀ fẹ́ ṣe káyìí kò sí bára rí ó ti mú fùtó lọ́sàn-án ò lè báyàwó ẹ̀ lò pọ̀ lágbàtí wọn bá wakulu washrabu hatta yatabayyana lakum al-khaytu al-abyadu min al-khayti al-aswadi min al-fajri thumma atimmu siyama ila al-layl. ọlọ́run ẹ jẹ mú tí wọ́n fi pèrún àsùnbà tí wọ́n bá ti pèrún àsùnbà títí tí wọ́n fi pèrún magribi ọ̀gbọ́dọ̀ jẹun kódà kò wú ọ jẹ ló fi jẹ́ pé ládàá ọmọ ẹni tí ń gbàgbé ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ọkọ̀ wa ń sùúrù ó fẹ́ ṣe nǹkan bọ̀ tí ò lè ṣe nǹkan kan ti dì ọ́ mọ́lẹ̀ alimusaku ani mufatirat abi muftirat min tulu'il fajri ila gurubi shams ó gbọ́dọ̀ jẹ ó gbọ́dọ̀ mu gbogbo tí ó jẹ àwẹ̀ ó gbọ́dọ̀ rọlù títí wọ́n fi pèrún kẹlẹ wọ́n fi pèrún magrib sọbúrò àlàtọ àtìláyẹ ní bó mo ti fẹ́ ṣe sùúrù ó fi ń kọ náà tí ọba wà nù fún pẹpẹ mẹ́ngbà míì táwẹ̀ bá ṣe táwẹ̀ bá tán bó ló ti ṣe sùúrù tó ní sọ pé ọ̀ràn ẹ̀ ní kí n sá bọ́ba bá ọpa bọ́ba bò bù lẹ́sẹ̀ ètí gbogbo aráyé ṣe kiri ní ìsìn àwẹ̀ ni ó kọ wa nígbà tá a bá gbàwẹ̀ tá a mọ̀ sọ pé a bá gbàwẹ̀ náà ojú rí òní náà kankan sí nǹkan mẹ́rin tó sọ pé ṣáwà rẹ tàbójú òní kankan sóúnjẹ olóúnjẹ ó fi tiẹ̀ nìkan tó ó sì máa bá àwẹ̀ lọ ó sì máa bẹ̀ lọ́wọ́ bá rẹ̀ àníbọ̀ ọmọ sọ ó ní àsọ́mùlí wà ní ajísí bìí èmi mo la àwẹ̀ èmi ní sì sẹ́ni tó bá gba àwẹ̀ lẹ́sàn-án ó tó gbé ìwọ́ tó gba àwẹ̀ ó lò fún oúnjẹ rẹ lẹ́ àtomi àti ṣáwà rẹ ìyàwó ìwòrán ìdíbẹ̀ nítorí òun ọlọ́run ọba èmi ọlọ́run tó wá filẹ̀ tó wá ṣe sùúrù fún èmi ọlọ́run ń wàá san lẹ́sàn-án àdìpèlè tó pọ̀ kó lè bá wọn pè ládàá tó ń bẹ fẹ́ni tó bá gba àwẹ̀ ọ̀pọ̀ anabi wa Muhammad sallallahu ó ní man soma Ramadan imana wahtisaba ẹni tó bá gbààwẹ̀ Ramadan ẹ máa gbọ́ o ẹ dákun ẹ jẹ́ farabalẹ̀ o ẹ rí i pé alẹ́ làálàá kún tàtà kún náà ní kálí pààyàn náà ọba ni ọba ní tó bá gbààwẹ̀ Ramadan ìmánì Ọlọ́run ló fi gbà á wahtisaban ó sì fi ń wojú re kọ́nà ó fọ́n ńlá dá kì í ṣe pé wọ́n fẹ́ máa fi wà Ramadan tọrọ kiri kì í ṣe pé wọ́n fẹ́ máa sọ di nǹkan tí pé wàhálà ni wọ́n gbé kọ̀ láyà kí lọ́lọ́run wí gufira lahu ma taqaddama min dhanbihi ọlọ́run gbogbo tó bá ti wà àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ kọjá ọlọ́run ló wọ́n darí ẹ̀jẹ̀ ọ́ kí ló tó ń fẹ́ ọ̀jẹ̀ lẹ́sẹ̀ máa ó ti dọ́mọ tuntun nítorí náà Ramadan kí ni wọ́n máa dùn pa fẹ́ pàdé ẹ̀ ni kí inú òun náà ò lè dùn yìí pé òun fẹ́ pàdé wa bẹ́ẹ̀ bá travel tọ́ lọ ẹ rí i pé bí gbogbo family ọ̀lọ́ pàdé ẹ̀ airport tó bá fẹ́ láǹdì ẹ ra àwọn kan lọ ẹ bẹ́ẹ̀ kọ́ tẹ́ẹ̀tì lọ látọdún kan tó kù ònú lé yín tó ti lọ láti ọdún kan gbáko tọ́wọ́ aránṣẹ́ sí pé láǹdì ìjọba yìí ò mọ̀ ń bọ̀ àlẹ́ o gbogbo family inú wọn máa ṣe kíni àtìyàwó àtọmọ àbọ́kọ àti àwọn ọmọ àti gbogbo family inú ó dùn ẹ wà rán àwọn kan pé wọ́n lọ pàdé ẹ ní airport tí gbogbo yóò bá kó mọ́tò sọ́nà tẹ́ bá pàdé ẹ airport ńgbà tẹ́ bá fi gbé dé ibi tá a wà yìí lógìjọ ń bí sáwọn èèyàn tó ní kò ní báyàn nulẹ̀ àwọn yóò tó ti kú nulẹ̀ pé àwa tá a lè wá airport àwa pàdé ẹ o inú kálukú dùn tẹ́ bá wá ti kíkà bọ̀ báyẹn kí ni náà ẹ tó dé náà ó ṣe lórí ó dùn ẹ ṣe bàbá wa yóò sọ pé wọ́n ń retí mi tòótọ́ inú wọn dùn pé kí n wá gbà ẹ lòun náà wà sọ yìí pé n tó ń bá yẹn mú bọ̀ rí o ṣùgbọ́n àlejò dé ẹ̀ pàdé ẹ̀ airport ó tún délé ẹ fojú ro sólò ńlọ wà lélẹ̀ amọ̀kọ lẹ́tà lé náà mo sọ pé mò ń bọ̀ lọ́jọ́kù ẹ dákun sórí àlejò ọ̀yà láti yọ ti bẹnu báàgì ẹ̀ kó ń bá yẹn rà bọ̀ ṣẹ̀gùn kálukú yóò máa ṣe kéré ni àpèjúwe ntí ọ̀fẹ́ ra àwẹ̀ nìyẹn ẹ̀ńtà títí àwẹ̀ nílá àpèjúwe yín nìyẹn torí àwẹ̀ náà ò ní fún ọ ní ìkẹ́ tí ń bẹ́nu àtàlùbáríkà àtàánú kà á fún àtàforíjìn torí ìwọ náà rẹ̀ dí láti pàdé ẹ̀